àrọ́bá ó ń lé ìyá àgò. Ǹjẹ́ mo tún dé lónìí wọn ò pé kólókó ọmọ roko, mo dé lónìí wọn ò pé kọ́lọ́nà ọmọ yẹ̀nà. Àdédé mi dé, mo dé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìtàn, ọ̀pọ̀lọpọ̀ èdè. Ẹ tún káàbọ̀ sábàlá tá a pè ní àrọ́bá lórí ìkànnì AGBAWABURA. Ẹ tún jẹ́ ń gbé yín débẹ̀. Òwe Yorùbá kan ló pé aṣọ ọ̀bọ́mọyẹ mọ́, Ọmọyẹ ṣe bẹ́ẹ̀ ó rìn òwò ọjà. Kí ló bí òwe gan? Bó o gan lòwe gan ṣe ṣẹ̀? Ẹ jẹ́ ń gbé wa débẹ̀. Ẹ jẹ́ àwọn àrọ́bá nù tàn kítàn ó bẹ̀rẹ̀ kó gbìnàyà. Ẹ wá nǹkan fìdílé. Ẹ tún jájọ jẹ mùkúntùn ètò ẹ jájọ bomi ọgbọ́n mu fún ti sáà yìí ná. Káyọ̀dé ọmọ Àjàó lórúkọ mi o. Àròyé ọba làwọn olólùfẹ́ mi ń pè é. Ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímútábà lóògùn. Ògbó mi kò gbọ́ ọmọ afọ̀gbó làjà. Àyìsá ni mí jagunjọ bí ọmọ alákàtàkù ẹ̀rẹ́. Sọ̀hún kè tán. Ògbórí ẹlẹ́mọ̀sọ́bọ̀ ogun ọmọ ajílétí wájú ẹ̀ka ẹlógún. Èmi ń ti yín tòótọ́ ọmọ ayé mi ọ̀dà àwa ìṣépè ìran wa àrọ́bá. Aṣọ ò bọ́mọyẹ mọ́, Ọmọyẹ ṣe bẹ́ẹ̀ ó rìn òhò wọjà. Àwọn àgbà fi yé wa wípé ìtàn kan ló mú òwe wá. Láyé ìgbà kan rí, ìyá kan bẹ tó bí ọmọ méjì. Èkíní a máa jẹ́ Ọmọyẹ tí gbogbo èèyàn mọ̀ sí Ọmọyẹlé. Ẹlẹ́ẹ̀kejì a máa jẹ́ Ọmọyẹ tí gbogbo èèyàn mọ̀ sí Ọmọyẹmí. Àmọ́ tàn mí dá lórí Ọmọyẹlé ò kì í ṣe Ọmọyẹmí. Ọmọyẹlé jẹ́ ọmọ kan tí máa ń ṣe kébékébékébé. Ọmọyẹlé yàndí bó bá rí kinní lórí okùn ẹ mọ̀ ó lè hàn, bó bá rí tọ̀hún ó lè hàn. Wọ́n wá máa ń kìlọ̀ fọmọyẹlé pé Ọmọyẹlé kébékébé rẹ̀ pọ̀ o, kébékébé rẹ̀ pọ̀ o. Àmọ́ gbogbo bí wọ́n ṣe kìlọ̀ fún Ọmọyẹlé tó, Ọmọyẹlé padà lóyún òjijì. Lẹ́yìn ìgbà tọ́mọyẹlé lóyún òjijì tán, ó finú ṣoyún, ó fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Ọmọ ọ̀hún dé tán o, ayé ń kíyà rẹ̀ ẹ kú ewu ọmọ o, ẹ kú ewu ọmọ o. Oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta, Ọmọyẹlé ó bá gbọ́mọ ẹ̀yìn, jàgàlà ni ó gbọ́mọ ẹ̀yìn. Bí ó bá gbọ́mọ pọ̀n, ṣàgàlà báyìí ni ó gbọ́mọ pọ̀n. Wọ́n wá máa ń kìlọ̀ fọmọyẹ pé ọmọ tó fẹ́ gbé pọ̀n yìí, ó má jẹ́ ó ṣubú lẹ́yìn rẹ̀. Níyà rẹ̀ bá wò pé ọgbọ́n kan bẹ tí wọ́n dà. Ẹ wo bí o, ọmọ obìnrin lọmọ tó bí. Ọjọ́ kíjọ́ tó bá gbìyànjú àti gbọ́mọ obìnrin pọ̀n, bọ́mọ obìnrin rẹ̀ bá ṣubú lulẹ̀, ọkùnrin méje ni ó kú lórí rẹ̀ kó tó di pé yóò rí kíni o, yóò rọ́kọ fẹ́. Bó bá sì jẹ́ pé ọmọ ọkùnrin náà ni obìnrin méje ni ó kú lórí rẹ̀ kó tó di pé yóò rí ìyàwó fẹ́. Ìyá rẹ̀ bá sọ fún un, ó ní àmójọ́kíjọ́ tí kinní ìbáṣẹlẹ̀ tó ò sì fẹ́ kí ọmọ ó kú mọ́mọ rẹ̀ lórí, àfi kó rìn wọnú ọjà ní ọmọlúàbí. Ọmọ ìbá gbọ́, ló bá dijọ́ kan nìyá rẹ̀ lọ sọ́jà. Kí ìyá rẹ̀ ó tó padà dé látọjà, ó ti fẹ́ gbọ́mọ sẹ́yìn lọ́mọ bá ṣubú. Lọ́mọ ń ké nílẹ̀ ẹlẹ̀. Èèwọ̀ òrìṣà rèé o, àfi kí n yá ṣe kí ni, kí n yá túrò nídìí kí n bọ́ṣọ lọ́rùn kan mọ́ mọ́ bá kú mọ́ lórí. Ló bá túrò ìpìpì ìpàpà, ó yọ̀rù ńlẹ̀, ó yọ̀rù ńlẹ̀, ó yọ̀rù ńlẹ̀ pé ìró mi dà, ìró mi dà, ìró mi dà, ìró mi dà. Ó túrò ńlẹ̀. Lẹ́yìn tó túrò ńlẹ̀ tán, ló bá wọnú ọjà. Inú ọjà tó wọ̀ lọ kí ìyá rẹ̀ ó tó dé, níyà rẹ̀ bá dé. Ìyá rẹ̀ bá rò ńlẹ̀. Ìró rè, ta ló ní ìró? Wọ́n ní Ọmọyẹ ni o. Ọmọyẹ ń kọ́, Ọmọyẹ ti ń wọnú ọjà lọ. Ìyá rẹ̀ bá mú ìró kó wọn máa sátẹ̀ lọ́mọyẹ o. Àwọn tí wọ́n pàdé rẹ̀ lọ́nà bá ní aṣọ tẹ́ ẹ mú lọ́wọ́ yìí ò bọ́mọyẹ mọ́, torí Ọmọyẹ ti ṣe bẹ́ẹ̀ ó ti rìn òhò wọnú ọjà. Látọdún ọ̀hún náà ni wọ́n ti sọ wípé aṣọ ò bọ́mọyẹ mọ́, Ọmọyẹ ṣe bẹ́ẹ̀ ó rìn òhò wọnú ọjà. Àrọ́bá mo láǹfààní pẹ́yìn náà gbọ́, ẹ sì rí bó ti ṣe ṣẹ̀ wá. Àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n pé òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe báyìí náà làá fi wá. Olóòtú àgbà mo tún dé, ọ̀rọ̀ àgbà náà rí o. Àrọ́bá rèé, àwọn àgbà sì bọ̀ wọ́n pé àrọ́bá tẹ́ ríhun bàbá àtàn ni. Kò ní bàjẹ́ o, lágbára àṣẹ Èdùmàrè.
bẹ́ẹ̀ bá gbádùn rẹ̀ tẹ́ ẹ nífẹ̀ẹ́ dáadáa ẹ bá ń pín fọ́nrán yìí ká, ẹ láìkì, ẹ lọ rí subscribe sórí YouTube channel wa tá a pè ní AGBAWABURA kẹ́ ẹ tún lè máa rí àwọn ọ̀tún nínú èdè Yorùbá. Kò ní bàjẹ́ o, èmi ń ti yín tòótọ́, ọmọ ayé mi ọ̀dà, àwa ìṣépè ìran wa, Káyọ̀dé ni mí, Àjàó ló kọ bàbá tó bí ń lọ́mọ. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń gbòòrò ayé lẹ́ ń pè láròyé ọba, bẹ́ẹ̀ bá sì tún pè lágbàwábúra, omi ẹ̀kọ́ náà ni. Wọ́n tún máa kàn sí yín láìpẹ́, kẹ́ ẹ ní ọjọ́ rere tó dára. Ire o. Hello, my people. Now, maybe Yoruba. If you are not subscribed to my YouTube channel, AGBAWABURA, you are wrong. Make you do so now. Thank you.